Kosoko loko. Kosoloko doko. Kosoloko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kosoko loko. Kosoloko doko. Kosoloko loko. Borokini. Excuse me. Yes? Yes? Kí ló ṣe? Mo ń bọ̀. What is it? We need to leave like right now. Kí ló dé now? Junior ni. Kí ló ṣe? Wọ́n lọ ṣe lọ sí hospital. Oh my God. The other side. Ẹ káàsán madam. Ẹ dẹ̀ kú ìtọ́jú. Ẹ má bínú, ẹ jọ̀ọ́ báwo gangan lẹ ṣe jẹ́ sí Mr. Junior? Ọkọ àfẹ́sọ́nà mi ni. Ẹ má bínú pé mo béèrè ìbéèrè yẹn lọ́wọ́ yín. I can try to get our clarification. Doctor, ẹ jọ̀ọ́, what exactly happened? Actually, he was attacked by a gang of thugs and one wound one gan seriously. Ó pọ̀ gan díẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀? Níbo? Àwọn tó ń gbé ládùúgbò yẹn ló jẹ́ ká mọ̀ pé àdúgbò wọn ló ti ṣẹlẹ̀. But we thank God for life. Madam, ẹ wá ìfọkàn ara yín. As we speak, Mr. Junior won't responsive treatment. So there's no cause for alarm. Okay. And by God's grace, everything will be all right. Okay. Sure. Yes. Ṣé mo lè lọ? No. Tí lè rí wọn báyìí. But tọ́mà ti jí, màá sọ fún kan lára àwọn nurse wọn wá pè so that ẹ máa lọ sí ward wa. Ẹ má worry, madam. Ẹ má worry, ẹ fọkàn ara yín. Yes, everything's going to be all right. Ẹ má worry, madam. Hey. Calm down, babe. Relax. Wọ́n bá ti nà mí pa ọ́. Ọ̀pọ̀lọpọ̀ kò já. Mo escape. Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run. I know, relax. You have to relax. Thank you. That's it. Yeah, hello? What do you want in hospital here? Good. Any sign?
Mọ́tò méjì ni mò ń wò yìí. Ìkan black, ìkan wine. But wine yẹn làwọn èèyàn wà nù ẹ̀. Àwọn tó dẹ̀ wà nù ẹ̀ yìí wọ́n look well. Kí ni wọ́n tún fẹ́? Bóyá fẹ́ wá parí nǹkan tó bẹ̀rẹ̀. Kí ló mú wọn tí wọn ò parí ẹ̀ tẹ́lẹ̀? Mi wá lè sọ. Okay, you get to work, okay? Just get to work. All right. Yeah. Okay, sir. All right, sir. Yes, sir. Okay. Can you sit down? Describe that. Alákọ̀ọ́kọ́, ó dúdú, ó kúrò, ó wọṣọ blue, ó wọ káàpù lemon. Ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni, òun ga, ó síngbọnlẹ̀. Okay. Ó kọ ìlà mẹ́ta sójú. Ó mọ́ra díẹ̀. Ó wọ gold wristwatch. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ga, ó síngbọnlẹ̀. Òun dúdú, ó kórun gbọ̀njọ́, ó dẹ̀ lẹ́yìn jù. Pẹ̀lẹ́. So, láì ṣe pé ó ṣe, wọ́n kàn wá after ẹ̀. Every day of my life, man, you know, Sam. I will fail people for a living. So it was an attack. We both know that's a fashion. Truly, attacking, well planned. But any to shape we pull it and try at the solve. Come to think of it, kò yẹ kí yẹn le rárá because wọ́n ní ohun tí ò bá le kò í wọ̀bẹ̀. Meaning that you don't exactly have a clean slate. Only JK honorable Ojosi. I mean, he could be the one. Junior, tó bá ń tàn ẹ́ má tàn ra ẹ̀ náà. How? You were on the defensive, but you know quite well that lórí case you were quite on the offensive. And orántí àbúrò Rotimi, eléyìí tó lóun ò ṣẹjọ́ tó dẹ̀ gbé lọ sílé ẹjọ́ tó dẹ̀ kú láàrin ọ̀nà. Eléyìí tá a dẹ̀ rántí nìyẹn. How much more the ones we can't remember? Look, Lateef, just do your job. That's all I ask. All right, but Wood. But I'm tired. Man need to rest. Let me rest. It's okay. I'll be back. Thank you. Most definitely. Ó dẹ̀ lẹ́yìn jù. Okay. Yeah. All right. Now listen. Got about to instruct any question, okay? All right. Good. Get to work. Yeah. Oh, shit. Ah. Move. Borokini.
Hello, Lọ́ládé báwo ni? Káàárọ̀. Fine ma, ẹ káàárọ̀ Aunty Debbie. Mo ti rí owó yẹn. So mo fẹ́ kó send account tí mo máa send owó náà sí. Ẹ ṣé gan ni. Ẹ ṣé ma ẹ ní kàn dààmú. Haba. A kì í dúpẹ́ ara ẹni. So, business wo ló wá fẹ́ fi owó yẹn ṣe? Lọ́ládé, are you there? Hello? Hello? Tẹ́ bá ń gbọ́ mi mi ò gbọ́ yín o. The network is bad. Hello? Ma send ẹ sí. Hello? 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 Wow. Any news? Kí ló dé? Ṣó mọ nǹkan, watch it closely kó find out nǹkan tó wà out. Is that all? Yeah, ṣáàṣì nǹkan tí mo ní kó ṣe dáadáa. One more thing. Do not hurt her under no circumstances. Ṣùgbọ́n? All right. Kí ló wà? Ẹ ká sọ sá. Mo. Má parọ́ fún mi o. Torí ìgbà ni mò ń gbé. So nǹkan tó ń wá gangan ni kò sọ fún mi. Má bínú sá. Ọmọ mi ni. Ọmọ ẹ? Bẹ́ẹ̀ ni. Kí ló ṣe ọmọ ẹ? Ó ń gbé nínú ilé. Ó ń gbé mi báyìí? Bẹ́ẹ̀ ni sá. So kí ló fẹ́? Mo fẹ́ gbé ni. Mo fẹ́ gbé. Ó jápọ̀ ẹ̀ wá. Ó fẹ́ kidnap ẹ? Irọ́ ọmọ mi ni. So kí ló wá fẹ́? Ẹ jọ̀ọ́ ẹ help me sir. Ọ̀rẹ́ mi, ojú ẹ rèé, báwo ni? Ó ga ọ́. Bínú kẹ́ ẹ̀. Èmi sọ pé inú mi ń dùn pé mo ti rí ẹ báyìí. Ó dẹ̀ mọ̀ pé ìdẹ̀lẹ̀ ń jówó ìjọba báyìí lọ́wọ́. Family ńkọ́, iṣẹ́ àtàwọn ọmọ mi. Àlàáfíà, we are doing fine. Adúpẹ́ f'Ọlọ́run, adúpẹ́. Olúwa ṣeun. Thank you. Thank you. Thank you. Báwo lẹ wà ní? Báwo lẹ everything? We bless God. Hope you're good. Family ńkọ́? I'm happy to see you again there. So, thank you. I appreciate you. Thank you. Báwo ni? Ọ̀rẹ́ mi, how far? Ọ̀rẹ́, same old story ni. Kàkà kó sùn lára ayá jẹ, iṣẹ́ ló lè sí. Kí ni Kétì ti gbọ́? Pé ọmọ tí mo fi inú ara mi bí, ó ti di jọ́ǹkì sí gbòòrò. Ìwọ náà dẹ̀ mọ̀ pé authority ò gbọ́dọ̀ gbọ́. Tó bá ti gbọ́ pé ọmọ mi gangan ló wà nídìí drug tá ń sọ̀rọ̀ nípa ẹ̀, we are done. Ó dẹ̀ mọ̀ pé seeking for help in our country, it's a big, huge problem. Kí la fẹ́ ṣe báyìí? Òun rí pọ̀rọ̀ mi ti wá dàbí ọmọ ọ̀sán tó ń kó báyìí ẹ̀ báyìí. What am I going to do? I'm tired. Ọ̀rẹ́ mi, Ọlọ́run mà ní jẹ́ ká rí láboró. Ọmọ ẹni òkúkú lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀. Ká wá fi lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Níbi tọ́rọ̀ dé, alátiṣe wa ló máa mà ti ṣe ara ẹ̀. Ọ̀rẹ́ mi, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Mi ì mọ nǹkan tí mo fẹ́ ṣe, sọ nǹkan tí màá ṣe. I don't know. Ó jẹ́ má ronú jìnnà. Mo ti bẹ́ẹ̀ kó gbogbo ìrònú ẹ̀ sójú kan náà. Ṣùgbọ́n àti wá jẹ́ kó ṣeé ṣe báyìí, ọwọ́ ẹ̀ ló kù sí. How? Mo ní candidate kan tá lè propose. How? Won't come again. Mo gbọ́. Mo ní candidate tá lè propose. Okay. Àti wá jẹ́ kó ṣeé ṣe, ọwọ́ ẹ̀ ló wà. How?
ìwọ ló mọ̀ tó ṣe máa ṣe tí orúkọ ẹ̀ fi máa bá governor's favours list jáde. Governor's list? Yes, governor's list. Báwo ni any news? Mo ti rọ́mọ yẹn o. Mo dẹ̀ ti find out nǹkan tó ń fẹ́. Kí ló ṣẹlẹ̀? Ara ọmọ ló ń tà náà tó fẹ́ máa ṣe bí ìwèrè látijọ́ yìí. Really? So no cause for alarm? Kò sí problem. Okay, o ṣe. Màá máa pè é. Okay. Ṣé mo nǹkan tó máa ṣẹlẹ̀? Bíbá yìí ni mò ń gbé. So rather than pé kí n rà tiẹ̀, mo lè help ẹ. Gẹ́gẹ́ bí influence mo ní báyìí. Farabalẹ̀. Mo ní àwọn conditions mi o. Condition sọ. Okay. Wàá sanwó díẹ̀. Owó èlò ẹni tí máa ṣe kí máa ṣàárọ̀ ọmọ mi. Tó bá okay, no problem. Tó bá ti mọ̀ pé máa sanwó. Máa ṣe sá anything. Ìjọ ọlọ́mọ ló kàn ẹ́ báyìí. Ẹ ṣe gan, ẹ ṣe ra láàánú, ẹ ṣe sá. Borokini. Kasuma, Kasande. Just barrister wa around. Wọ́n sáré step out. Wọ́n wọ́n lọ jìnnà. Ẹ lè jókòó dé wọn. Ṣé máa jẹ? Do you have an appointment with Junior today? Hello? Mo mean pé, do you have an appointment with Junior today? Secretary ti Damilola. Mo mọ̀ bẹ́ẹ̀ náà. Torí ẹ ló ṣe kẹ́sẹ̀ méjèèjì ṣóṣóṣóṣì yẹn ló ṣe wá jókòó sọ́fíìsì ọlọ́fíìsì. Question tí mo ń bi ẹ́ ni pé, do you have an appointment? You don't just barge into people's office. Jọ, kí ló ń try láti sọ gbọ̀ngàn torí kò tí ì yé mi. Ó dà pé lẹ́chìn gan mi tí. Dèdèrè wà nù etí ẹ̀. Ṣọ́rọ̀ ò ti sọ rẹ̀. You know what? I won't take this insult anymore from you. Have a nice day. Kí ni o? Ẹ máa wo ẹ máa wojú ilẹ̀ yẹn dáadáa. Bíbá ìtóbi o. Ṣé rí mo fẹ́ kẹ́ wo rísì tí mo ṣe ní kẹ́ wo dáadáa ni pé mo fẹ́ kẹ́ mú ojú ẹ̀sùn kẹ́ ẹ máa kà sí wọn lẹ́sẹ̀. Mo fẹ́ kẹ́ wo dáadáa ni láti ibi tá a ti mọ̀ yẹn dé ọ̀pẹ tó wà lóko yẹn about 50 hectares ni. Èmi mo ní gbogbo ẹ̀. Mr. Adebola, mo fẹ́ kẹ́ listen sí mi. Mo ń gbọ́ yín. Okay. Ṣé rí mo fẹ́ kí arrange meeting pẹ̀lú àwọn people yìí. Meeting. Àwọn people tí ẹjọ́ ń jà sílẹ̀. Kí lẹ̀ ń sọ lẹ́nu yín torí Ọlọ́run? Ṣé àwọn tá a jọ ń jà sílẹ̀ àbáwọn tí wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ mi? Okay, sorry. Àwọn tó fẹ́ gbalẹ̀ lọ́wọ́ yín. Ká arrange meeting pẹ̀lú wọn, at least bẹ́ẹ̀ wọ́n lè learn anything láti offer. Ọ̀rọ̀ yìí yà mí lẹ́nu. Ẹ̀yin náà gbọ́rọ̀ tẹ́ ń sọ lẹ́nu lọ́ọ̀yà ẹ gbé símú yín kẹ́rí pọ́nrún. Ọ̀rọ̀ dáadáa ni. Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀? Èmi Adébọ́lá ọmọ ọba lọ́la. Wọ́n fẹ́ gba ilẹ̀ mi, ẹ wá ní kémi máa arrange pẹ̀lú àwọn jẹgúdújẹrá pẹ̀lú àwọn olè. Kò possible, kò lè ṣeéṣe. Mr. Adebola, mo ń gbọ́. Me, I'm thinking of your finances. Ẹjọ́ máa ní láti gba owó tó bá dé level kan owó ló máa run. Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀? Àwọn tí wọn ò bá rọ́wọ́ mú lọ sẹ́nu àwọn lè máa bá sọ̀rọ̀ òṣì. Èmi ti rí Jaye yàtọ̀ sí pákó. Kí lẹ ń sọ yìí? Ẹ wo lọ́yà ẹ gbọ́ ẹ ti múnú bí mi ẹ tẹ̀lé má pè mí mísà. Ọmọ ọba ni mí. Ọmọ ọba ni mí. Ọba lọ́la. Mo ti understand but owó ní tóun ò bá sí nílé ká máa dábàá. Ṣé àmọ́ kan tí mo fẹ́ kẹ́ ṣe Fẹ́mi? Kí ni ẹ? Nǹkan tí bá ti rí kẹ́ bá ṣẹ́ lọ ẹ̀yẹn máa ṣiṣẹ́ lọ. Ẹ fọ̀rọ̀ ṣẹlẹ̀. We are good to go. A ṣe máa débi ọ̀pẹ yẹn o. Ọ̀pẹ wo? Tí ìtọ̀ kan tí mo sọ lọ́run táwọn olọ́kọ yẹn. Gbogbo ẹ̀ ni mo ti rí. Ṣé ìbọn ọ̀pẹ yẹn ni? Mo ti rí. Iṣẹ́ yìí ìtọ̀ òun lọ́hùn ní ẹja dé. Mo ti rí. Sọ́rọ̀ ẹ̀yìn ni. Kò rẹ̀ mí. Epo rẹ̀ mí. Ẹ̀jẹ̀ gbogbo bẹ̀yẹn náà láti rí. Ṣèbí bẹ́ẹ̀ láti ń bọ̀ látàárọ̀ yẹn ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀. Kò rẹ̀ mí. Mo mọ̀ pé ó rẹ̀ yín ni. Bọ́mọ ẹ wo ẹjọ́ yìí mo fẹ́ ká fagùn. Ẹ máa mọ lọ́jà lẹ gbà. Ẹ wo owó wà o ẹ má jẹ́ kó yà yín já o lọ́yà
A kò lè gbà kàtà lọ́wọ́ àkìtì. Ẹnì kò lè gbà kọ́bọ̀ lọ́wọ́ ìmú. Mo kò surprise ẹ pé mo ní career. I'm so sorry about nǹkan tó ṣẹlẹ̀ the last time. Ìrònú pọ̀pọ̀ lára mi, so kò jẹ́ kí mi gan rojú ráyè ara mi at that time, so sorry about it. No, it's okay. I understand. Mo kò fẹ́ mi sọ pé o wà all right at that time. Thanks. So, how is everything? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, one step at a time. Ọjọ́ sí ńkọ́? Oyún ṣá. Oyún yẹn bàjẹ́ mọ́ mi lára. What? Gbogbo nǹkan tí mo ń go through at that time, all the stress, struggles, nǹkan tó fà á tó fi bàjẹ́ mọ́ mi lára ni. But mo dúpẹ́ mi. I'm so sorry. I can imagine the whole situation in my head. So, where were you? Mi ní any other choice láti padà sọ́dọ̀ sister mi lákùrẹ́. Ibẹ̀ ni mo wà títí tí mo fi get ara mi padà. Sorry, I can imagine what you went through. Oshin, nígbà tí gbàgbé yẹn, I moved on. I could be there for you. I will that I'm always with you. Kẹ́ ẹ pẹ́ fún ọ bàbá. Pẹ̀lẹ́. Yes sir. Ọ̀kàrẹ̀. Yes sir. Ohun tó gbé mi wá ò ṣẹ̀yìn oyè tí bàbá mi jẹ. Ikú tó pa wọ́n. Àti bí ẹni tó wà lórí oyè ṣe dórí àléfà. Because I'm confused. Ó rú mi lójú bàbá. Ìdí nìyí tí mo ṣe tàn yín wá sà. Ọ̀kàrẹ̀ oyè níyì. Ó ṣe é dà. Ọmọ dáadáa sì ni ọ́. Wọ́n ní bọ́mọdé ọ̀bá tàn yóò bá àrọ̀bá. Àrọ̀bá tó sì rí òun bàbá tàn. Rárá àrọ̀bá àsọdùn lásán ni. Lónìí mi ò wá ní pàrọ̀bá fún ọ torí ìtàn táwa bá ń lé ni. Lóòótọ́ bàbá rẹ lóyè kó jọba torí Ifá gangan lọ́yàn ọ̀pá ń dandan ni. Àmọ́ àwọn ọ̀ṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí wọn ò rí bàbá rẹ mọ́ tẹ́ni tó gorí tẹ́ fi gorí tẹ́ lẹ́yìn bàbá rẹ. Ẹni ó wá gorí tẹ́ ó lọ sáàfà bàbá rẹ dé. Ó kúkú lákàkà ó gorípò ẹ̀ padà. Àmọ́ kí ni bàbá ẹ̀ gorí tẹ́ fún? Ìfẹ́kúfẹ́ agbára ìlòpò nílòkulò òun ló kó bá bàbá rẹ̀. Ó ṣe tí ó dèrò ẹ̀wọ̀n. Bó ṣe wá di ẹni tó kú lẹ́wọ̀n òun ló jẹ́ kàyéfì fún mi kò sì yé mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Báwo wá ni ti ọmọbìnrin tó wà lórí oyè? Because I just don't understand all of this. I mean, lẹ́yìn tí bàbá mi ṣaláìsí, wọ́n ránṣẹ́ pè mí pé èmi lóye tọ́ sí. Ó yé mi bàbá. Oyè yìí. Sá. Ohun tí ò yé ọ, ọ̀pọ̀ jẹ́ yóò yé ọ lọ. Ni wọ́n ṣàlàyé fún ọ. Sórí ọmọbìnrin tó wà lórí oyè kó tó gorí oyè. Ṣebí ọmọ ọba yẹni òun ló bá tọ́ sí. Àmọ́ ọmọ náà kéré kò tó ipò àgbà jókòó lé. Ẹ̀yin tẹ́sì tó ipò yìí jókòó ẹ takú sókè òkun wọ́n pè yín ẹ wálé. Ṣé wọ́n mọ̀ fọba ránṣẹ́ sókè òkun jẹ ni? Ìdí nù.
ọmọ náà wà dábàá. Kò sí nítòsí yìí. Kò sí nítòsí. Kò burú bàbá. Ọ̀kárí o. A máa rí bàtà ọ̀kárí o. Kálọ̀mù ṣòkòtò káfílẹ̀ bùbá bàrẹ̀ níjòyè o. Kálọ̀mù gèlè káfílẹ̀ ìró Àdínkù ejò sísun bí amọ́lẹ̀ yìí o. Borokini. Ta ni mo ṣe? Ta ni mo ṣe? Mo fẹ́ gba bí ọmọ mú mi. Ó ti tó ẹ pẹ̀lẹ́. Ìsìkírọ́rì ìwà ẹ̀gún pọ̀. Ó ti tó ẹ pẹ̀lẹ́. Ta ni mo ṣe tí ó dárí jì mí? Ta ni mo ṣe? Ta ni mo ṣe? Ẹ ṣe sùúrù. Ẹ ní sùúrù, ẹ má bàrà jẹ́ tó tó báyìí. Tẹ́ bá padà rọ ọmọ náà ńkọ́. Àbí kí n rí ni o? Ẹ máa rí ẹ fọkàn yín balẹ̀, ẹ ṣe sùúrù, ẹ pẹ̀lẹ́. Kúlẹ̀ o. Fúndà! 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 Yéé! Tàbí o! Fúndà! 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 Yéé! Fúndà lajú ẹ̀! Ẹ bá mi gbé! Ẹ bá mi gbé! Ẹ bá mi gbé! Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi.